Àṣírí ti tú o. Ayẹwo ti sọ irú ikú tó pa Bamidele londo. Nínú àbọ̀ ìwádìí tí wọ́n ṣe fún òkú olùdíje fún ipò gómìnà nípínlẹ̀ Ondo lábẹ́ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP Bamidele Akíngbóyè ló ti tú àṣírí báyìí pé ṣé ni wọ́n dá ẹ̀mí ọkùnrin náà légbodò. Eléyìí di mímọ̀ nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó fi àtẹ̀jáde kan síta lórí ìṣẹ̀lẹ̀ abàmì ọ̀hún tí wọ́n sọ pé ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà yóò fi mú dánrin òfin. Akíngbóyè ni wọn kò lè sọ ní pàtó irú ikú tó pa ju wípé wọ́n rí òkú rẹ̀ lẹ́yìnkùlé ilé rẹ̀ lọ́jọ́ 3 oṣù kẹsàn-án ọdún yìí. Àkọ́bí olóògbé ọ̀hún lọ́kùnrin Samuel Akíngbóyè tó ń gbé nípínlẹ̀ Ondo ló fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá létí tó sì rọ̀ wọ́n láti jọ̀ọ́jàre túṣu désàlẹ̀ kòkò káwọn fi lè mọ irú ikú tó pa bàbá rẹ̀. Ṣùgbọ́n nínú ìfọ̀rọ̀wérọ̀ kan lórí ìkànnì Channels Television ní kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Èkó CP Ọlọ́rundàrẹ Jimoh ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ti fòfin gbé àwọn èèyàn 7 nínú èèyàn 14 tó jẹ́ mọ̀lẹ́bí Akíngbóyè látàrí ààbọ̀ èsì ìwádìí tí wọ́n ṣe lórí òkú olóògbé. Kọmíṣánná Jimoh fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ń dúró de èsì mìíràn kó tó di wípé àwọn ó bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́. Lára ìwádìí tí wọ́n ṣe ni wọ́n ti ṣàkíyèsí pé lẹ́yìn tí olóògbé ọ̀hún kú tán ni àwọn mọ̀lẹ́bí rẹ̀ kan gba owó tó tó 50 mílíọ̀nù náírà jáde nínú àkáǹtì rẹ̀.